Ẹ̀ǹlẹ́ gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà. Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n sọ wípé ìgbà ìpọ́njú òun là ń mọ̀rẹ́, ọjọ́ tó bá burú òun là ń mọ ẹni tó fẹ́ ni. Ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni, bestie mi ni bestie mi ni. Ṣé bẹ́ẹ̀ náà lórí? Àbí ọ̀rẹ́ igi dá ẹyẹ fò òun lẹ̀ ń bára yín ṣe? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ mi wà, nígbà tí ó bá ń dùn òun náà ni wọ́n mọra wọn. Àmọ́ kí ìṣòro kékeré má sì dé ni wọ́n á ti gbébẹ̀. Ọ̀rẹ́ mi tí ẹ wà, nígbà tó bá yẹ pé wọ́n ló ń ṣe fún wọn, ọ̀dọ̀ ẹni adùn yẹn ti ń wá, ọ̀rẹ́ yẹn yóò máa dùn lọ. Àmọ́ nígbà tí ẹ bá mú tábìlì tẹ́ yí padà tó wá di wípé káwọn náà fún ẹ ní adùn díẹ̀ àbí kí wọ́n fún ẹ ní ìrànlọ́wọ́ díẹ̀, ò ní rí wọn. Àwọn mìíràn wà á tiẹ̀ rí wọn, wọ́n á sọra wọn di Ọlọ́run mọ́ ẹ lọ́wọ́. Àbí ìwọ ń tiẹ̀, ó lè dúró ti ọ̀rẹ́ ẹ ní ìgbà ìṣòro, ìgbà tó dùn nìkan ló ń dúró tì. Wọ́n á fẹ́ gbẹ́ ẹ níyànjú ni wípé tó bá ṣe ń lọ ní ọdún yìí, sórí contact list yẹ tó lọ rẹ́rẹ́rẹ́ yẹn tó gùn láti bíbá èdè Kàfàǹṣà, o ní láti mú lẹ́yọ kọ̀ọ̀kan láti máa wo ìwúlò ẹ̀. Ṣé mo wá sọ wípé torí àǹfààní ta fẹ́ jèrè òun náà la ṣe ń ní ọ̀rẹ́? Rárá o, nǹkan tí mò ń sọ fún ẹ ni wípé yẹ̀ wò dáadáa kí o wò wípé ṣé ọ̀rẹ́ yìí ṣọ̀rẹ́ tó tọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa eléyìí da tọ̀hún da, òun lẹ́rù wèrè fi ń pọ̀ àti kó gbogbo wọn jọ. Àmọ́ kí láǹfààní èyí tó tóbi tí kò lè jẹ gungun? Bó ṣe ń lọ lọ́dún yìí, mú àwọn ọ̀rẹ́ ẹ, mú wọn bá ṣe mú ẹ̀wà tá à ń dá sílẹ̀, mú wọn o tún wọn ṣà kó má bàa jẹ òkúta. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Má gbàgbé láti share fídíò mi. Ó dìgbà, a ò ní pàdé ayọ̀.